they won't accept Iruekun. They won't accept Sunday Igboho. And everybody is setting up this to make sure this is working fine for us. Yeah. Mo ní ìgbàgbọ́ pé Fúlàní gan tó gbọ́ pé Sunday Igboho wọ Kwara. Wọ́n kọ̀ wára ọba sọ wọ́n wá bí tí wọ́n sá lọ. Ordinary hearing the name is fearful to them. So ẹni bá ń sọ ẹjọ́ torí Ọlọ́run. Ẹ mọ́ gbé ìròyìn tí ò ní mini ìròyìn ẹlẹ́gẹ̀ lásán ni mo kà sí. Ọjọ́ tẹ̀mí bá gbọ́ tí gómìnà Kwara bá wá go on here. Àbí press secretary rẹ̀. Àbí bẹ́ẹ̀ sọ pé I ban Sunday Igboho from Kwara. And let me tell you, Olúpọ̀ of Àjàṣẹ́ Èpo. Olúpọ̀ of Àjàṣẹ́ Èpo. Olúpọ̀ of Òmùpọ̀. Olómù of Òmùàrán. Gbogbo Olúsìn of Ìsànlúyìísí. Mo máa ka lọ́balọ́ba lọ bẹ́yẹn tí wọ́n jẹ́ ọba kàǹkàfọ́ Swahili tí wọ́n bá ti lè kírun Sunday Igboho káàbọ̀. There is no ọba tó lè sọ pé gómìnà tá sọ pé rárá báwo ló ṣe báwọn ló pé. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ ìfọ̀kànbalẹ̀ àdúgbò wọn. Òun sọ pé come around and we need you. Kò sì dáṣẹ́ ṣe. Kò tẹ̀ sọ pé òun kó èèyàn bọ̀ wá. Kíní kan ní ẹ set up àwọn èèyàn yín. Àárọ̀ wọn lọ́wọ́. So gbogbo èyí tẹ̀ ń sọ ti Kwara. I don't believe the government is saying anything. Ẹni tó wá sọ fún yín tó wọṣọ lọ́yà bíi aṣọ mọ́là. Torí aṣọ lọ́yà tó wọ̀ gò fi tiẹ̀. If he is a lawyer, he won't speak out of content. He won't say that because if he is reasonable. Kò ní sọ yẹn síta. Tó bá jẹ́ pé bí ẹni wọ́n ń gbé tó jẹ́ pé ọwọ́ onírè ló ti wá tó bá jẹ́ pé ọ̀rà ló ti wá bó bá jẹ́ pé ọwọ́ dé ọ̀fàrò ló ti wá bó bá jẹ́ pé ọ̀rọ̀ àgọ́ ló ti wá bó jẹ́ pé àwọn ìlú tí wọ́n ti ń kó èèyàn yìí ló ti wá òkè ọdẹ ti wá fúrì báyìí bó jẹ́ babalá ló ti wá bó jẹ́ láyínká ló ti wá bó jẹ́ àgbóǹjì ló ti wá ṣé yóò sọ pé ọ̀hún ò fẹ́ Sunday Igboho ní Kwara ẹ má bà Kwara jẹ́ irú fídíò kan tí mo rí lẹ́ni lọ́ọ̀yà tó ní pé Ìgbòho kìíní kan àwọn Ìlọrin làwọn sọ bẹ́ẹ̀ problem Ìlọrin tí wọ́n nìyẹn it's not only Ìlọrin side kan ní Ìlọrin ni because 85% Ìlọrin sí 90% Yorùbá ni wọ́n ìdílé ọba nìkan ni Fúlàní ní Ìlọrin ìṣàpẹ́ wọn máa expand sí náà ni nígbà tó ti jẹ́ pé ọba ni wọ́n jẹ́ ń bẹ̀ no division ní Ìlọrin a sì ń gbé ìnámọ́nì olórí ibú kan wèrè kò wá ní dìde lẹ́ni ó wá sọ fún ẹ pé àwọn ò fẹ́ Ìgbòho ní Kwara Ìlọrin lẹ ti fẹ́ Gbòho wọn ò kidnap Ìlọrin bẹ́ẹ̀ni did they kidnap anybody ní Ìlọrin láyé wọn ò kidnap Ìlọrin ilẹ̀ gómìnà ló empty àwa tí ìyà ń jẹ àwa tájí ní bí ò jẹ́ ká lóko mọ́. Gbogbo ọmọ Kwara lápapọ̀ Kwara ní bàjẹ́ o ilẹ̀ Ìbò ní bàjẹ́ jẹ́nálẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọmọ ọkọ ló bá wí ọmọ ọkọ Yorùbá tó wà ní Kwara ló bá wí kò ká wọn mọ́ àlè kò ká wọn ọmọ ẹrú yẹn kò dẹ̀ sọ ọmọ ẹrú nìkan kan ẹni bá ti wo ẹrú ọmọ ẹrú ni ní bá pẹ́ láti ẹ̀wọ̀n dọ́sẹ́ ń gbà mí nà ọ́ ọlẹ̀ jáde ìjọ lè jọmọ àdúgbò rẹ kọjọ́ ọmọ bọ̀rọ̀ kọjọ́ ọmọ kánú kọjọ́ ọmọ bá ti dúró dé tọ́ sórí agbẹjẹmọ́ tó ń gbé àlàáfíà níbikíbi tó bá wọ ọmọ ọbẹ̀ náà nìyẹn ìwà ní sọ̀rọ̀ ẹ̀dọ̀ mọ̀ ìlú wà ní sọ̀rọ̀ ẹ̀dẹ̀rú gbogbo ẹ̀ tẹ́ wá jọmọ ọkọ̀ Kwara tẹ́ mọ̀ pé típíkà Yorùbá gidi gan ní Yorùbá níyín ẹ̀ lọ́rọ̀ ibà wí báwọn kan bá láwọn Emirates kan Ìgbòho gbọdọ̀ wà ẹ̀jẹ̀ pé lápá ara wọn sọ ẹ̀ sí ogun táwọn ń sá fún ẹja padà já wọlọkàn once kálájúlẹ̀ tẹ́ mọ̀ pa wá àánú èyí méjì ò rẹ̀ ṣe èmi àwọn àtàwọn nígbèríko yẹn táwọn local government là ń lù ṣe mí níjọba ti wọ olúgbòrò lọrin ẹja kóyàn wọn lè wọ bẹ̀ láyé kìí ṣe pé ṣùgbọ́n gbogbo gbèríko tó ní gbólẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀ ṣe ń gbàbọ̀dé fún àmì ń bá wọlé ẹja ṣẹlá lóṣooṣù ọwọ́ ká sọ àdọ̀ kan kájọ kọyà yẹn Ìgbòho wọlé Ìrẹ̀kùn wọlé bẹ́ẹ̀ kan bá lé Emirates ní kígbó mọ́ wọlé gangan àwọn ẹni bá sọ̀rọ̀ tẹ́ bá ti dójú ẹ̀ mọ́ ẹja ṣírí gangan ká lọ bá ń lé wàá jẹ lọ́yà kó dájá dọ́jọ́ ká dájá dọ́jọ́ iṣẹ́ gbé yàrá yà tiẹ̀ àbí ń gbé baba ńlá kú ẹ̀ àbí ń gbà ń gbé yẹn orí kan sọ wèrè lọ́yà ti ń sọ̀rọ̀ orí kan sọ pé ká má gbé yẹn mọ́ àbí wèrè ti ń sọ̀rọ̀ ẹ ṣe Saudi ẹ ṣe USA kìnnìkan tó ń lò ń jẹ́ ó gbé lóye kankan sọ̀rọ̀ ẹ má bàa fà á gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ pé gbogbo rẹ̀ wọlé ẹ má kí ojú wọn àwọn àtàwọn alájọ náà wálé ẹja sí kankan ká lọlé wọn àwọn lakọ lu bí alu bàdílò ní jíjà tó àwọn lakọ lu bí alu bẹ̀m̀bẹ̀ alu bẹ̀m̀bẹ̀ rẹ̀ bí yù tàbá nínú àwọn dáadáa tára wọn balẹ̀ wọn pé ètí ń sèyàn kéré ṣùgbọ́n àtọ́rọ̀ nínú gan tí wọ́n gbé bí àti àwọn gan kò ká wa lára tó ni
tó bá ká lórí tó ó yẹ kí oríṣiríṣi sóṣù ìdájọ́ kó kẹ́tì ìpè báyìí wèrè lọ́ọ̀yà tí sòsì jẹ́ pé àwọn kan Emirates kò ní dá Emirates orí kankan ṣe sí lájọ tẹ́tí ń gbéyàn Sàǹkwàná ló pẹ́ Emirates dànù sòsì ìbí aládùn àfáǹgbà àdúrà lẹ́nu àwọn afáwọn ojú kọ́ra ọjọ́ kan sádùn àbẹ́ àbá lọ́wọ́ mẹ́ àbọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀jẹ̀ lẹ́bí wọn sí àǹtú ni ẹ̀jẹ̀ lẹ́bí sí àǹtú ẹ̀jẹ̀ á mọ̀ àṣìlámọ́ ní kó ti tú láṣìlámọ́ ní ìbá tú náà ni olùmọ̀ bàdé lójú lọrin àmọ́ ló mọ fáyé ló mọ nàdíyù sí àbíkẹ́lẹ́ pè àbí bàtà sí àmọ́ ní túnú sí ara yín balẹ̀ ẹ̀yin tó kù náà tẹ́ ń fèèyàn ṣe ojútó ọ̀la àti máa tú àti yóò tú lu alimi ẹbí tán ayé jẹ alimi ẹbí ẹsẹ kọ alẹ lu ẹbí kọ ló mẹbẹ alimi ẹbí kọ ló mẹbẹ ó jìbìtì ni ó lé ní ẹ̀yin ò ṣe dájú àdúrà tẹ́lẹ̀ ń ṣe ẹ ti pé gbogbo ẹtẹ pẹlẹ pẹkẹ dájú àdúrà kọ àmájì kan lọ kakúlò sọ̀rọ̀ àdúrà ń gbà láti rìn tí ẹ pé jìbìtì ó lé ní gbogbo yín ó lé ẹjọ kéwu kan náírà yóò kéwu kan náà àbí kéwu kan náírà yóò kéwu kan náà ẹsẹ àṣírí tó wà tó tú tẹ́ ẹ̀ bá jí gbòòrò wa gbogbo ẹ̀yin pé gbogbo yín pátákà ló lè gbogbo yín gbàdá ní bandits tẹ́ ẹ̀ bá jí gbogbo wa tẹ́ ẹ̀ bá lẹ́bọ̀ lẹ́rọ̀ ẹjọ́ wa fẹ́ wá pàṣẹ yorùbá ní tú ẹjọ́ wa ẹ̀yin ò lè jákujàku tẹ́ ẹ̀ ń bá lójú jẹ́ ẹ̀yin wèrè ó lé ní ó jìbìtì.